oyin ṣe tán mo lóyin renú kòkò ogi ẹ̀fọ́ ṣe tán mo lẹ́fọ̀n renú ọ̀dàn gbogbo ẹni bá lọ sóde mo ló jẹ padà wálé gbogbo ọmọ ilẹ̀ yìí tí wọ́n ń bẹ lókè òkun tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ níbikíbi ẹ wá sílé ẹ wá túnlé bàbá yín ṣe torí náání ohun ànílà náání ọmọ aṣẹ́gìtà ní náání èpo ogi aṣọ tẹni ní mọ́ni lára aṣọ aláṣọ kì í yẹ̀yàn tọmọdé bá máa wí mo fẹ́ kúrò ní nàìjà ló gbanú wọn bàlágbà bá máa sọ mo fẹ́ kúrò ní nàìjà ló gbẹnu wọn ṣebí modern slavery ṣáà ni ẹrù òyìnbó tìgbàlódé ẹrù tá ò fẹ́ ṣe fúnlẹ̀ wa òun là ń ṣe fún lu òyìnbó ẹjẹ́ ronú ọmọ nàìjà o àjò lè dùn kó dàbí ilé láéláé ọmọ tó sàpò ìyá kọ́ ẹni tó sàpò nílé mo ló sàpò ìyá kọ́ ni ẹjẹ́ wá sílé ẹjẹ́ wá túnlé wa ṣe nítorí pé o ilé kì í lé ní ọ̀dẹ̀dẹ̀ kì í lé ní àfẹ́ni tó bá sàpò nílé ni wọ́n ń jìyà tí ò ní tán láéláé mo wí tó o mo sọ tó o àbọ̀rọ̀ láǹsọ fọmọlúàbí bó bá dénú rẹ̀ á dodindi àkànní dé olóhùn arèrè.